àlá ni màmá yìí ńlá tó fi wọnú ìdààmú lọ. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ ní àlá gọ̀ wọn náà jáde wo fídíò yìí. Àlá ni ẹ lá. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ṣẹlẹ̀? Torí Ọlọ́run, báwo ló ṣe ṣẹlẹ̀? Arábìnrin, báwo ló ṣe ṣẹlẹ̀? Àlá ni mo lá tí ẹnìkan ta mí ní ìbọn látojú oorun. Nígbà tí mo sì jí, mo wojú bẹ́ẹ̀ mi ò rí nǹkan kan. Mo jí lóru mo ṣàdúrà. Gbalẹ̀ mọ́ mi ò rí nǹkan kan. Ìgbà tó pẹ́ ló di pé orí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Orí fífọ́ yìí. Ẹ wà lójú oorun, ẹ gbọ́ tẹ́nìkan yìnbọn gbà. Ìbọn yẹn wá dàbí disco light tó máa ń tàn látijọ́ tó máa ń fọ́n iná. Bó ṣe fọ́n sí mi ní ara nìyẹn. Ìgbà tí lẹ́dẹ̀ mọ̀ tí mo jí tí mo ṣàṣìkà òfin kankan ṣe mí. Ìgbà tó yá ló di pé orí bẹ̀rẹ̀ sí ní máa fọ́ mi tí mò ń fi ilé orí fífọ́ yẹn tí màmá gbúrò bí ìgbà wípé. Ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share ètò yìí dáadáa, ẹ bá mi share ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n sọ ní òkò lójú oorun ló ní kò sí nǹkan kan. Wọ́n yin ẹlòmíì níbọn ó ní ò sí nǹkan kan, wọ́n ta ẹlòmíì lọ́fà. Ẹ wá gbọ́ ohun tí màmá yìí ń sọ. Ìbọn tó ní ò sí nǹkan kan ni wọ́n yin màmá yìí láti ó tó gbà ó tó ti bẹ̀rẹ̀. 2021. Láti ọdún 2021 lẹ ti ń rù kí báyìí. Inú 2022 nínú wú báyìí orí fífọ́ olóhùn ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí yóò mọ̀ fọ́ mi. Orí yẹn wá wúwo bí ìgbà pé wọ́n gbé odò orin lé mi lórí. Tó yẹ pé mi ní lè dá. Ẹ bá mi share ẹ̀, ẹ máa share ẹ̀, ẹ máa share ẹ̀. Àgídìgbò 88.7 FM. Mi ní lè dá orí gbé ńlẹ̀ tí má gbórí lélẹ̀ báyìí. Mi ní lè gbé orí yẹn títí. Ìgbà tó yá ó bọ́ síbi ara ríro, ara máa dùn mí tí nǹkan yẹn bá bọ́ sápá. Mi ní lè gbà pa ibi tó bá wọ́ sí apá kejì máa fi gbé títí. Ìgbà tó di 2022 bí mo ṣe múra pé mo fẹ́ jáde nílé láàárọ̀ ọjọ́ yẹn fáfẹ́rẹ́ yẹn ṣe fẹ́ sí mi báyìí bí mi ṣe lè jáde nìyẹn. Ní ọdún 2022. Bí mi ò ṣe lè jáde. Nínú oṣù kẹlú ọdún 2022 lélẹ̀ o. Inú oṣù kọkànlá ọdún 2022 bí mi ò ṣe lè jáde nílé nìyẹn. Mo bá ní òkè ó dà kí la fẹ́ ṣe. A bá bẹ̀rẹ̀ gbogbo ìgbìyànjú. Wọ́n sáré sọ́tún sáré sósì. Màmá lálàrí ẹni tó yìnbọn. Ìwọ náà ti wo fídíò yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ wípé àlá gọ̀. Now àlá ni Nebukadnésárì ńlá tó fi di ẹranko. Àlá ni ọba Fáráò láti òfin nísinmi. Kí lọ́nà àbáyọ? Àbìgbà tó rí wòlíì rẹ̀ tá à ń pè ní Joseph. Ìwọ tó máa ń lálàkàlà tí wàá kọ́ òpin náà máa tẹ̀ ní. Gbọ́ mi, ẹni tí ò rí ẹmú lójú ayé kò ní rí ẹmú lójú oorun. Wo ìrìn àjò mọ̀mọ́ yẹn. Lójú àlá ló ti gbé lálàá pé wọ́n ń yìnbọn fún òun. Ẹ wo ibi tí àlá yẹn tó result sí. Ọ̀pọ̀lọpọ̀ a máa rówó lójú àlá. Ọ̀pọ̀lọpọ̀ lè ṣe patí lójú àlá. Wòlíì nìkan ló lè bẹ túmọ̀ àlá. Ìwọ lè máa wò pé náà máa tẹ̀ ní. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ni wípé àlá rẹ kì í ṣe nǹkan tí wàá máa fi ṣeré. Tó o bá fi lè fi àlá rẹ ṣeré, á jẹ́ wípé o fi ọjọ́ iwájú ẹ̀ ṣeré nìyẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ, bí o bá ṣàmì tó dẹ̀ share fídíò yìí, àlá burúkú tó lá yẹn bí ìpè bá ń bẹ ní orí ìlú lótìtọ́ àti lódodo, ẹ̀mí mímọ́ káńsù àlá yẹn. Àlá burúkú tó lá yẹn lórúkọ Jésù kò ní ṣẹmọ́ ẹ lára. Now 020 63 11 252 òun ni WhatsApp nọ́mbà mi. Pè mí, bá mi sọ̀rọ̀, jẹ́ kí n gbàdúrà fún ẹ. Bóyá o máa ń lálàá kan tí ò dáa, ò ń jẹun lójú oorun, ò ní ìbálòpọ̀ lójú oorun, oríṣiríṣi bí kò máa ṣàgbé lójú oorun, bí kò máa bára ẹ ní primary school, kò dẹ́wọ̀n kó bóyá nǹkan tó normal ni àbí nǹkan tó gbé sọ́kàn sùn. Jẹ́ kí n sọ fún ẹ, àwọn nǹkan yẹn kò ṣe kí ni, kò normal. Kọ nọ́mbà ìsílẹ̀ lẹ́ẹ̀kan sí 010 63 11 252. WhatsApp nọ́mbà mi ni. Ayé ò ní mú ẹ látọjú ọ̀run. Share program yìí yóò dára fún ẹ. Shalom. Ipa tó tinú gbòòdò ipa wá. Ìwà tó rò bó yóò jẹ́ nǹkan kan.